Yeah, on the issue of Dorcas Adeyinka, Lady Polo D, a gbọ́dọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ torí tó bá jẹ́ ti tẹ̀lómí náà òun náà sọ̀rọ̀ nípa ẹ̀. Dorcas Adeyinka ò bú mi rí o sọ̀rọ̀ sí mi rí bẹ́ẹ̀ dẹ̀ lèmi náà dẹ̀ bú ẹ rí because oníkálukú mọ ìyà tó oníkálukú kọ sí àwọn torí mi ò kì í bẹ́ síyàn èmi náà kì í jẹ́ kéèyàn bẹ́ sí mi ẹni tí ò bá wá fún mi kì í wá fún gẹ́gẹ́ bó náà yìí máa ń sọ but ilé nǹkan tó ṣẹlẹ̀ yìí it's just a disgrace to you. I'm sorry to use that word torí Ọlọ́run because àti wàá nu géèmù yìí ti pẹ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ o ti mọ bó ṣe ń gbà o mọ wájú o mọ ẹ̀yìn àwọn nǹkan míì wà tó yẹ pé tí èèyàn bá ti ń ṣe táwọn èèyàn bá ti ń sọ pé ẹ jẹ́ ká stop ó ti tó kí èèyàn máa gbà síyàn lẹ́nu tẹ́sí èèyàn bá dé èèyàn ní mo bí téèyàn máa fojú sí because nǹkan tó ṣẹlẹ̀ láwọn everybody rí yẹn bàbá ńlá ẹ̀sìn àgbáyé ni tí ẹ kọ́kọ́ fi tiẹ̀ sílẹ̀ lọ. Sórí everybody tó ń blame wọn bóyá ń blame Ṣọlá ò fẹ́ Dorcas náà kò nífẹ̀ẹ́ Dorcas náà me am looking at bí gbogbo géèmù ṣe lọ ni pé wọ́n set Dorcas up ni ó lè force because irú ìwọ Dorcas tó bá jẹ́ pé lóòótọ́ ló ti fi hàn gbogbo àwọn èèyàn ló jẹ́ kọ́ mọ̀ ògbé ò lọ́kàn lé gẹ́gẹ́ bí máa ń sọ pé ó lọ́kọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lára ni àwọn èèyàn ní kàkún àlókè òkú lọ́kọ́ nulẹ̀ bọ̀ ìwọ ló jẹ́ kí everybody mọ̀ pé bàbá wà nílé bàbá ń bọ̀ kíníkan oríṣiríṣi bó bá ṣe ń ṣàtúnṣe everybody àmọ́ kó bí ọkọ̀ ìwà ń bẹ lóòótọ́ fún àwọn tó believe àbí fáwọn ẹlòmíì tí ò believe wọ́n gbà pé òun ló kọ́ nulẹ̀ sórí nǹkan tó fi máa mọ̀ wípé set up ní fún ẹni pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ń bá ọmọkùnrin yìí ṣe tó ti bẹ̀rẹ̀ sí ń rìkọ̀dẹ̀ kò sí gbogbo nǹkan tó bá ṣe nílé ayé yìí pátápátá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ó sì ń rìkọ̀dẹ̀ gẹ́gẹ́ bí òun náà ṣe máa ṣe fáwọn èèyàn so wọ́n ti lò ó pẹ̀lú ẹ̀ bọ̀ nǹkan tó wá dùn èmi jù tó tún dùn àwọn ẹlòmíràn wípé with the way tó fi máa ń sọ̀rọ̀ àwọn èèyàn bíi pé you are saint o ti ẹ̀ gbogbo ó claim lọ pé o ti ẹ̀ lè ní àlè débi pé o lè ṣe nǹkan anything extramarital affair kó wá jẹ́ pé ìlú wọ̀ lọ bá ní gbogbo nǹkan báyìí kí lọ́kọ ẹ̀ òfin tẹ́ ẹ lọ́rùn gẹ́gẹ́ bó ṣe máa ń sọ kò sí nǹkan tó kọ ẹ̀ òfin tẹ́ ẹ lọ́rùn so kí wá ní bọ̀bọ̀ tó wá yìí tó wá pìlì ẹ̀ kí ló ní tó fi fọ́ fún rẹ̀ òun gangan ní bàbá ńlá di gọ́yọ̀ ṣé gbogbo cases lizanjọ́ àwọn oríṣiríṣi tó ti street yẹn àwọn yẹn wẹ́lẹ́gbẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí bọ̀bọ̀ yẹn bá jókòó ní ló bá ní òkè lóòótọ́ ni o àwọn wá tẹ̀tẹ̀ ọ̀ fún mi olórí burúkú lòun náà I'm sorry to say bí òwò náà ti ṣe nǹkan tó ti bá àwọn èèyàn jẹ́ gan-an àmọ́ ọkùnrin àwọn nǹkan míì wà tó jẹ́ pé àkọ́kọ́ máa rò pé ṣé nǹkan tá à ń ṣe yìí ṣó wà ìyá ṣé yìí ṣó make sense ìyá sórí ọkùnrin tó bá fi obìnrin ṣe ẹ̀sín ó ṣẹ̀sín ìyá ẹ̀ ó fi ọmọ ẹ̀ṣẹ̀sín tó bá bí obìnrin ó fi ìyá ayé ẹ̀ṣẹ̀ ní gbogbo ìran dìrẹ̀ tó bá jẹ́ obìnrin ló fi ṣẹ̀sín tí obìnrin yẹn ò bá ṣe lọ́nà kan sọ́nà kejì yàtọ̀ sí bá ṣe ṣe lórí social media pé bú mi bú ẹ jí o ṣe pé èmi náà bá àwọn obìnrin kankan mi ì lè yọra mi kúrò níbẹ̀ gbogbo I just have to say the truth torí tó o bá ṣe wọn ní bú ẹ àmọ́ àwọn ọmọ ìwọ́n Dorcas ìwọ náà ṣe àwọn èèyàn kan lóríṣiríṣi ẹ̀ṣẹ̀ tó ṣe àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ wọ́n fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ ṣé gbogbo àwọn tó ń tẹ̀lé pátápátá tán náà lọ́ọ̀bù kò sí kankan ní wọn tó lágẹ̀ẹ́ ṣé ìwọ bìlì bóyá ẹni tó wá sẹ̀tì ẹ̀yọ́ ọ̀pùpọ̀ ó lè jẹ́ nínú gbogbo àwọn ọmọ tó wá ń dilẹ̀ yẹn tẹ́lẹ̀ lọ́sẹ̀tì ọ̀ tó lè mọ̀ tí máa ní mílíọ̀nù tó pọ́n náà lọ́wọ́ làákàyè wa ẹ jẹ́ ká máa lò 24/7 ẹ jẹ́ kó máa ṣe pánpánpán tó bá yẹn ṣe ṣé gbogbo àwọn tó ń bá jáde ti jọ jà lórí social media yìí lórí Facebook tá à ń sọ yìí tán wá jáde lánàá àbí oríṣiríṣi èrè tó ń bá support ẹ tó ń fi ń bá àwọn ẹlòmíì tó ń bú ẹ àwọn gungun lọ́tà àti ẹ̀gán fún ẹ bá lẹ́nu bá because
at the end of the day tó bá máa dọ̀la bọ́tún la tí nǹkan mi bá tún parí gbọ́ nǹkan tó ń bẹ̀ bò tó ń bẹ̀ sí pé àwọn support ẹ̀ òun ló máa gbé síta ló máa fi bú ẹ̀ against ẹ̀ gẹ́gẹ́ bí òun náà ṣe máa operate gbogbo ẹ̀ ló operate bẹ́ẹ̀. Dorcas Adeyinka kò sí nǹkan tá à ń gbà wípé ká máa ṣèkà fún wa tó bá sọ pé o fẹ́ ṣèkà fún yàn tọ́lọ́ máa ní ìka tó máa ṣe ó máa ìwọ́gbọ́n máa fi regret irú ẹ̀ náà ní nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀sìn àgbáyé ni kò sí nǹkan tó lè ṣe tó máa ń fi gbé sẹ́tẹ̀bù àwọn celebrity kan àwọn yẹn yàtọ̀ àwọn yẹn ò ṣẹ̀yàn náà àwọn yẹn ò ṣèkà fún yàn àwọn yẹn ò tẹnumọ́rọ̀ àwọn ọlọ́rọ̀ àmọ́ nǹkan táwọn ṣe ń bíbà pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá ti jáde ká tẹnumọ́ ká sọ pa so anybody téèyàn bá ti ṣèkà fún wọn máa rí ẹjọ́ tó máa ṣèkà fún òun náà kan máa fi sọ against ẹ̀ kò wá ń ṣèwọ nìkan ló sì máa jẹ́ àwọn èèyàn pọ̀ rẹpẹtẹ lórí social media tó máa jẹyà yẹn rẹpẹtẹ tí ẹ tún ló kéré jù because pé mi ṣe wò ó burú ó worst bọ àwọn míì wà tó tún worst ju ẹ lọ àfi tá a bá fẹ́ kú àwọn míì wà tó tún worst ju ìwọ àwọn ń sọ gbogbo ẹ̀ àwọn kan jáde Àbíkẹ́ ní kinní kan ṣé Àbíkẹ́ ló ìkọlù fídíò Àbíkẹ́ ló jẹ́ ọkùnrin tó gbẹ̀yìn wá ó ṣàníbi tó ti rọ́kùnrin ṣé ìkọ̀kan tí mo fẹ́ jẹ́ kó tún fàyọ lórí gbogbo ọ̀rọ̀ tí mo sọ ni pé téèyàn bá rìn ní bèbè olè wọn ò ní fòlè lọ́yàn tó bá jẹ́ pé setup ni lóògbé bẹ́ẹ̀ ìbàjẹ́ sọ bóyá setup ni o ṣé bóyá assumption ní báyìí o kò yẹ kó fọ́ tó bá gbé lóòótọ́ ni pé ó wà trustworthy fún ọkọ ẹ̀ wípé alọ́kọ má lálẹ́ ní ẹ̀ kò yẹ kó fọ́ sí rárá kò wá ṣe ẹni yìí èèyàn méjì lọ tún kà sílẹ̀ fún wọn nìkan ó lè ní olókan nílé kí wá ní nǹkan tó dé ta wá fi ń treat case àwọn èèyàn tó máa ń treat gẹ́gẹ́ bíi pé ẹ̀kẹ́ ìwọ nìkan ló mọ gbogbo ẹ̀ sọ àwọn olómi náà wà òkè tán lè sọ náà bọ̀ ìwọ nìkan ló fi pé o lè sọ gbogbo ẹ̀ náà sí kí ló bá dé sí ni ẹ̀sìn ni téèyàn bá fi pé èmi nìkan mo lè ṣe kí ni kò tẹ́ tó lè ṣe jù mí lọ wà lábàbà ńlá ẹ̀rọ mi àwọn olómi tó mọ́ dà ní ìwọ wọn wá jáde òun ni gbogbo yẹn sìn ẹ jẹ́ ká máa ṣe eré fúnra wa ẹ má jẹ́ a máa ṣe kà pé eléyìí dẹ́mi ò bá pọ̀ lára ẹni tí mò ń bá jà yìí mi ò ní fi sílẹ̀ òun ni gbogbo eléyìí ẹlẹ́jà ayérayé ṣe bí gbogbo àwọn nǹkan tó lọ jà nígbà Stratford ní ẹ̀ ò tó gbogbo eléyìí náà eléyìí jáde ní àfi bí kéèyàn lọ sí OnlyFans bẹ́tà tó bá yẹ pé OnlyFans ní ẹ ṣí sí ni kò ní dùn yàn lókè OnlyFans ní everybody ló ṣí gbogbo ẹsẹ̀ bẹ́ẹ̀ ló ṣí síta àmọ́ kò ṣe èèyàn tó jẹ́ pé òun ló máa ń condemn ọ̀rọ̀ action àwọn èèyàn kó pé nǹkan báyìí lẹ́yìn yìí ṣe tí ò dáa tó wáyé pé irú ẹni yẹn ló máa bá ní nǹkan tá à ń bá yìí kò ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin èèyàn ẹ jẹ́ a máa ṣe dáadáa o ẹ dẹ̀ má máa trust àwọn èèyàn jù torí tẹ bá tún trust àwọn èèyàn this is the same result ẹ máa bá àwọn kan wà ní láìpẹ́ yìí tó pé tẹ bá ti rí wọn pé wọ́n ti ṣẹ̀yìn lẹ́ẹ̀kan bá ẹ ti mọ orúwà wọn ẹ jẹ́ sún wọn pátápátá ẹ má tún lọ bá wọn mọ́ mistake dẹ máa ń ṣe lórí social media ló àgàgà lórí Facebook wèrè tá à ń ṣe yìí ni pé ẹlòmíì ẹ máa ń láì kẹ́kọ̀ọ́ máa gan fáì èèyàn tó ti ṣẹ̀yìn tó ti ṣe nǹkan burúkú fún yín tẹ́ ti fojú yín rí tó ti búrọ́ mọ́ yín ẹ tún padà lọ bá láti máa associate pẹ̀lú ẹ̀ káwé yẹ kẹ́ máa sá fún bí òkè ṣe wú àwọn èèyàn ẹ tún padà tó gbé ẹ fẹ́ dìtẹ̀ nìkan ta ló mọ̀ pé at the end of the day ó tún máa ṣe fún yín ègé mi ẹ mú bí gèmí ṣe ń rò ní ẹni tó bá ti ń bá sọ̀rọ̀ at the end of the day ó máa kó bá ẹníjọ́ kan ní òun gbogbo wa.